Femi, I've been watching you closely since morning. It seems you are bored or something. Daddy, oríṣiríṣi nǹkan ló ń ṣẹlẹ̀ nílé ayé yìí. Ṣé nínú ayé dàwa yìí? Bẹ́ẹ̀ni sà. Oríṣiríṣi ní ìṣẹ̀lẹ̀. Ṣé bẹ́ẹ̀ mọ ọ̀rẹ́ mi Gbádébọ̀? Mo mọ̀. Olúwayé máa ń ọ̀nà ewu bá mi ayé ó lọ́gbọ̀ gan ọlọ́run. Ayé bàbá àìjọ báwo ni preparation campaign báyìí? Preparation nǹkan máa ti change. Change bí báwo? Yeah, nǹkan ti change. Party chairman wa tí mo gbọ́ ní national chairman. Ó ṣe meeting pẹ̀lú wa. And funny enough, nǹkan tó sọ fún ní ìsinmi gan. Ó ní èmi àti ìyàwó mi a lè wá from the same party kémi lọ fún local government chairman kí ìyàwó mi lọ fún house of assembly. So ẹnìkan náà di step down ní àwọn méjèèjì. Kò yẹ kí yẹn lè bá mi. Ìyàwó yín náà máa fọwọ́ lẹ̀, wọ́n náà máa jápálẹ̀. Àwọn náà máa jápálẹ̀ bàbá mi, ẹ̀yin gbọ́ngàn là á fẹ́ gbowó bàbá mi. Àyẹ̀wò tí ń lọ gbòòrò àti gbọ́kàn lẹ́yìn bàbá. Wọ́n náà máa step down. Ibi tó sọ yẹn gangan ni ìṣòro wà. Ọmọ ìṣòro tó wà ń bẹ̀. Òun ò sí meeting yẹn kò tẹ̀lé mi lọ́bẹ̀. Ó lọ take àwọn nǹkan mi. Mo kàn sọ fún briefly tó bá rí pattern tó gbé wá. Mo kàn wò pé ṣé ó ju ọ̀rọ̀ pé kí wọ́n kúrò kémi take nǹkan. Ó sọ ọ́ di bàbàrà ni. Ẹ sà, ẹ máa bẹ̀rù dáadáa ni. Ẹ̀yin olórí ilé àṣetẹ̀yìn bá parọ́ máa múlẹ̀. Ṣùgbọ́n ilé fáwọn ẹ̀hún kọ́ tó fẹ́ ní ìbábí. Ẹ̀yin ló rárá fẹ́. Olórí lílẹ̀ yìí bá mi. Ẹ̀yin ogun làá fẹ́, àyẹ̀wò tí dán gbòòrò. Tinúkẹ́ ọ̀gá ìkúnlẹ̀ yìí gangan tó ń kúnlẹ̀ ìjọ má bínú kí ló bá dé gangan. Jọ̀kọ́ mo fẹ́ bẹ̀ ẹ́ mi ò já ọ mo kàn fẹ́ bẹ̀ ẹ́ pé kò step down fún un jọ torí Ọlọ́run gbogbo nǹkan tá à ń sọ iná tí bá gbé wálé á máa jọ lọ jọ step down fún mi. Jọba àdìsí. Tinúkẹ́ ó yára ni ẹlẹ́dàá ẹ̀ rí sórí ibi ṣe ń bọ̀
tí mo ti fi ṣe ń bọ̀ ní tí mo ti ń rò pé ọlọ́run ọba bá mi fẹ́ bọ́mọ yìí sọ̀tọ̀ máa gbọ́ Tinúkẹ́ ẹlẹ́dàá ẹ̀rì jọ nítorí ọlọ́run Tinúkẹ́ jọ mo fi ẹlẹ́dàá ayé ẹ̀ mo fi ẹlẹ́dàá bàbá ẹ̀ mo fi ẹlẹ́dàá àwọn tó tara wọn jáde mo fi bẹ̀ ẹ́ mo fi ẹlẹ́dàá àwọn ọmọ wa mo fi bẹ̀ Tinúkẹ́ ọlọ́run tí bí inú yìí bá wá ní ìwọ náà wò dáadáa tó mọ̀ kéèyàn àti ẹ̀ máa ń jà lórí pé tó bá dé òde ọbì kan wọ́n tóòsì àwọn ṣe kíní kan àpẹẹrẹ pé owó mi yọ lára ẹ̀ Tinúkẹ́ tó bá fi kíní ilẹ̀ sílẹ̀ fún mi tó fi nǹkan tá à ń fà yìí tó fi ilẹ̀ tó jẹ́ kí n lọ díje tèmi nìkan lọ Tinúkẹ́ màá tọ́jú ẹ láyé wọ́n á gbọ́ lọ́rùn wọ́n á mọ̀ pé bí ṣe ń tọ́jú ẹ láyé wọ́n dẹ̀ máa mọ̀ lọ́rùn pé wọ́n ń tọ́jú èèyàn kan láyé Tinúkẹ́ ló ń jẹ́ wọ́n á ti máa mọ̀ lọ́rùn lẹ̀ ẹlẹ́dàá ẹ̀rì ìwọ náà mọ̀ pé tí wọ́n náà bá wò dáadáa ṣé mo tọ́jú ẹ. ó ti yé mi Gbádébọ̀ ó ti yé mi ìkànnì ẹ Gbádébọ̀ ìkànnì ẹ tó bá kí n ṣe kàní alájẹ̀bùn inú jẹ alájẹ̀bùn ara jẹ òní ẹ mo bẹ̀ ẹ́ ní kọ̀kọ̀ mo tún bẹ̀ ẹ́ ní gbangba o insist tí bá gbé kíní ìwálé ṣé kò ṣe gbàjọ máa lónìí ó lè scam mi o àwa wí tán ó wá kúnlẹ̀. Tinúkẹ́ ó ga gan-an iwájú mi náà ló ti ń gara ló ń fò sókè ló ń jábalẹ̀ ló ń tún pocket ẹrú ó bá jọ má bínú kí ni bàbá ránú pé kò fi nǹkan lẹ̀ kémi lọ tẹ́kẹ̀ àǹkan yẹn jọ ńlẹ̀ Yorùbá kí ni wọ́n máa ń pe ọkọ nínú ilé wọ́n ní ọkọ lólórí aya ṣé wọ́n fẹ́ dé ọ̀gá tèmi ni. wo gbogbo yẹn àpò ara ẹ ló sọ sí kò kàn mí nǹkan tí mo mọ̀ ni pé kó step down tó o bá dẹ̀ step down a máa pàdé ń bẹ̀ get down into your school I'm not going to step down for you mi ò ní step down fún ẹ kí ló dé scammer. èmi ni Tinúkẹ́ ń bá sọ̀rọ̀ ló ranjú hàn ọmọ yìí ò mọ nǹkan kan ó fẹ́ dá mi padà sí àwọn nǹkan tí mo ti ṣe sẹ́yìn tí wọn ò kì í ṣe mọ́ máa jẹ́ kó yí ẹ pé ilé ayé lọ́mọ bá yẹ. aláyé olóró wọ́n fẹ́ kú ni aláyé akú ọmọ sọ̀rọ̀ yéé àjọ ọdún tó ń bẹ́ wọn kó tó ń béèyàn aláyé. fọbajẹ tó jọba bomi lọ àbá. bàbá olóyè tó tún bọ́ ní olóyè báyìí yé kan bí wọn. ẹ bọ́lẹ̀. ẹ̀yin bọ́ sí i. aṣọ àbá. anyway Ayinde. bàbí wà pẹ̀lú Ayinde. bàbí Ayinde. àrímílẹ̀ àti ọgọ́ bàbí bàmú alọ́run àjọ máa kú. n tó bá mú ẹ wọnú ilé yìí nǹkan méjì Àyìndé ìrèwò rẹ̀ èkejì ọ̀rọ̀ ara mi ló máa jẹ́. àbá mi kọ́kọ́ ń dùn mí ni ìkọjá lẹ́sítẹ̀tì yẹn ni wọ́n á notice pé àwọn èèyàn ti kọ́lé síbẹ̀ yẹn ó ti skin gbàgbé skin gbogbo but ìgbà tí wọ́n á dórí tilẹ̀ títí gan igbó kọ̀ kún bẹ́ẹ̀ dùn mí gan. ilẹ̀ ti bi ti estate. ọdún. kí ló fi ìparí ṣe sí. bá mi èmi rò pé bóyá maybe can lease the house or maybe can be rent ọwọ́ bí akẹ́kọ̀ọ́ kó ń rìn ẹ̀mẹ́ ẹ̀kọ́ kún kọ́lẹ́ sórí sáìtì yẹn kó rẹ̀ máa ṣe ìjọ ilẹ̀ bá mi. àwọn nǹkan kan ni màá fi gbà fún báyìí o kì í fẹ́ máa rí i pé mo láàkì láwọn ibì kan ni pé o kì í fẹ́ máa rí nǹkan àbá mi kó bàjẹ́. ìkọ́ni tẹ̀lé bàjẹ́ lójú mi. I just was. àbílẹ̀ ìyá wa. yípa àbúfẹ́. mi máa ń tún ìgò wáyé ìyàwó máa ń pa. ní àná lára ta àdínkù ejò ní ojú orí àrùn. Àríkẹ́ ìwò làwọn ọmọ yìí wà nítorí Ọlọ́run ẹ fún mi gbalẹ̀ mo fẹ́ gbá ẹsẹ̀ òṣìṣẹ́ kó wọnú ilé fún mi dànù. ìyàwó máa ń wọ́ mi gan. tí ẹ fíìmù oníkálukú ṣe tiẹ̀ ní ó wá ti tiẹ̀ ní ṣáàfihàn ìwọ má ṣe bí wọ́n rí o máa wọ́n tiẹ̀. kọ́nà ṣá ṣàníyàn ṣá ìwé kan máa ń fọ́ nínú òun láti rìn káàkiri látàárọ̀ nsìn. ọmọ ìgò bẹ̀tà jà. ó yà aṣọpẹ́ la ẹ̀wọ̀n àmú notice kankan kí ni ìgbà tá a lọ́dọ̀ bọ́dà mi lẹ́ẹ̀kan ìgbà síyà wọn wọlé ó surprise bákan bàkúṣẹ́ mọ́ra rí i. no àfọwíyẹ àmì ìwọ mọ̀ mi ò rí wọn ṣá kí ló ṣẹlẹ̀.
ó fọ́n ní sinmi bákan ni. But mo notice that one kílẹ̀kùn yẹn. Why tí woman yóò dẹ̀ so as in the way the woman behave no really understand kí ni kan tó ṣẹlẹ̀. Ṣé yẹn bàbá olórí burúkú ní sọ́yìn wa mi ò kó yá ẹ̀jẹ̀ kò láìkì mi bóyá mi kò láìkì ẹ̀ mi ti ẹ̀ fọ́ fún. Why? Tó yẹ wa olófò ni kò kó mi jẹ́ mi kò kó jẹ́ tó yẹ wa yẹn bàbá olófò ni tó yẹ wa yẹn báyìí máa lékún lẹ́yìn gan là ń gbàdúrà gan káti ẹ̀ lé dànù gan. Àmọ́ ìyá máa ṣe yẹn náà fi yẹn lé obìnrin náà. Òun làwọn abẹ́rẹ́ ń sin tó sọ pé kọ́ máa gbálẹ̀ kọ́ ká kó sí kó mi tá a ṣe wàyájọ́ ló sì. No ó fi pé wọn lórí fásitì sílẹ̀kùn yẹn. Ṣé òun wá yẹn ni ṣé òun ṣe ọmọ Yorùbá ni. Èmi dẹ́ sọ fún ọkọ ẹ̀ pé ìwà yẹn tíjà bá jẹ́ gbọ́ ara máa kú fún ọkọ ẹ̀ lẹ́nu máa kú fún ara ẹ̀ pààrà kò dẹ̀ kan ayé. But síbẹ̀ oyún náà àṣà ò ní ìdẹ̀ ò ní láti tẹ̀lé inú. Àìgbọ́n mi ó dùn mí gan-an àjí ó dùn mí wọnú bọ́ọ̀dì gan. Mi lè rí mọ́gbọ́n ó sì yẹn gan. Ibi tẹ́lẹ̀ mi ti ga láti ti ga ló gbé àwọn ti pè lábúrò ọ̀nà rẹ̀ mi kan ṣe tó ṣe òmí náà gbò ẹ̀gbọ́n ẹ̀mẹ́ ti pa fún gbogbo tó wà lákàtì mo ti ná tán. Tó mọ̀ pé tẹ́ bá wọlé ẹ̀ máa gbẹ́nu sí náà oṣù ọ̀gàn náà fi àwọn bẹ́ẹ̀ lọ mi sọ̀rọ̀ àkúrò ṣe ẹ̀gbọ́n tó qualify tó disqualify ẹ̀ mi rí ọ̀kan sọ. Èmi tẹ́lẹ̀ pọ̀ máa ga mi ti ga gbò náà mi ti dọmọ lókì. Ẹ̀gbọ́n mi kí ló wà ní level ìgangan ó ti sú mi kò yé mi àkúrò tó disqualify ẹ̀gbọ́n. Ẹ̀gbọ́n mi wà pẹ̀lú yín. Sórí gbogbo nǹkan láyé téèyàn bá ń ṣe kó máa rántí ọ̀la ìwà tó bá wù lẹ́yìn ó máa dúró díẹ̀ bó o ṣe eré ibẹ̀ ló wà bó o ṣe eré ibẹ̀ náà ló ń dúró díẹ̀ torí ohun tó ṣẹlẹ̀ gangan èmi fún ara mi ni mo fọwọ́ ara mi fà ọ̀dọ́ Tinúkẹ́ ṣe tiẹ̀ o ṣùgbọ́n mi mo fọwọ́ ara mi fà. Ẹ̀gbọ́n mi náà kò yé mi explain for me that I can understand. Ó rántí nígbà tí mo wà ní yunifásitì gbọ́dọ̀ ìwọ máa kéré mo ṣe owó kéré bẹ́ẹ̀ ẹ̀mí wọ́n sì ń gbà yẹn. so ó rántí pé mo kú òun bẹ́ẹ̀ mo lọ sí yunifásitì mi. bẹ́ẹ̀ni. o lè lọ́pọ̀tún láti bí n gbà kí ló dé jẹ́ fi àbẹ ti ṣe tán bẹ́ẹ̀ ni mo ò ṣe tán. sórí nígbà yẹn a lọ fipá bọ́ ọmọ kan lò a lọ rí ìpò ó ti yẹ so egbe ti regbe ìbájẹ́ kémi náà mọ̀ pé lọ́la máa padà wá mo fẹ́ pé máa dupò máa ti ṣe kí ni máa ti ṣe dáadáa so torí ìdí èyí ìwọ náà dẹ̀ wò tó yẹ kán fi ẹni tó ń bóbìnrin lò pọ̀ ní tipátipá tó ń rẹ́pù kọ́ lọ́ fi jẹ alága. ọ̀rọ̀ yẹn ó kí n gbá bákan gbà kan ẹ̀gbọ́n kò tí ì yé mi dáadáa ẹ̀gbọ́n kò tí mi tí understand ẹ̀ ń mention ìyàwó ilé ẹ̀kan yẹn kí ni involvement wọn gbọ́n nínú level ìgbọ̀ngàn. sórí Àyìndé sórí Tinúkẹ́ gbọ̀ngàn nígbà míì tí o bá wọ pé ẹni yìí mo nífẹ̀ẹ́ ìyàwó mi jẹ́ ń fi gbogbo nǹkan hàn Àyìndé sórí ní tó ń ṣẹlẹ̀ sí mi wọ́n ní ara wájú tó jì sí kòtò ó kẹ́ni tó ń bọ̀ lẹ́yìn lọ́gbọ́n ni so máa dé kí wọ́n náà máa lò òun ló máa padà lò torí mistake tèmi lesson ni fún wọ́n so torí ìdí èyí máa fi gbogbo inú ó nífẹ̀ẹ́ ìyàwó ẹ̀ sọ nǹkan fún àwọn nǹkan tó bá mọ̀ pé kò dáa má jẹ́ kó mọ̀ sórí ọṣẹ tó yí mi gangan Tinúkẹ́ ló yẹ kó yí mi tó dé bá gbé báwọn ṣe ń bè mí fà ìyàwó mi dúró pé kò sí nǹkan tó jọ ìbádá ó ṣẹ̀ṣẹ̀ yé mi ni so àwọn fi ṣe kàkà tó má jẹ́ sìsì á fi ṣàwádánù. ọ̀rẹ́ wà dàbí tó wá ṣe yẹn gangan ló dá ṣòro lẹ̀ láì. bọ̀ tó wá fọ́kọ̀ ó ti yé mi ok nǹkan tó ṣe yẹn sì ni pé kẹ́yìn lè step down fún kán lè lọ lọ́ọ́ ṣe lóògùn scope yẹn àbí. ẹ̀ẹ́dì àtúgbò ẹgbẹ́dọ̀ náà pé tóun náà bá ti ẹ̀ jẹ́ at least inú ilé náà nìkan ìṣúwọ̀ ṣùgbọ́n ọmọ nílé ní lẹ́fù tèmi ọmọ mi ti wò pé ilé ìbí ọmọ bẹ́ẹ̀ yóò ṣe àmọ̀ tó máa ṣe so èmi ti move on àìdíjà ṣe mí. gbọ́n bí ẹ̀ lè move on bẹ́ẹ̀ yẹn ọkọ lólórí ayájàre move on báwo ẹ̀ lè move on bẹ́ẹ̀ yẹn o so àwọn máa wọlé àwọn máa pọ̀ lọ́wọ́ lórí ẹ̀ kí wọ́n máa pè é. ṣé kí n fún lọ́rùn pa ni. ẹ̀gbọ́n mi àkọlé sí gbá bẹ́ẹ̀ yẹn ẹni tó ti wọlé àwọn ti gara sí wa àwọn ìlọsí bẹ́ẹ̀ sọ́dà lọ́jọ́ ta wá tó bá wọlé kọ́ńsì àwọn olè yìnbọn fún wa. Ìrírí làgbà ìrírí lòǹdójú bá rí. Hello Tinúkẹ́ mo ti ń pe fóònù ẹ̀ láti ẹ̀kan ò gbé kọ́ mi àbí see let me tell one thing so mọ̀ pé ní picture
pẹ̀lú ẹ̀ ó wà lórí fóònù mi pẹ̀lú nick sex tí pẹ̀lú ẹjọ́ ni ó wà lórí fóònù mi please just call my number kó wá fún mi 10 million àti mo bèè lọ́wọ́ ẹ̀ if not so máa cast ẹ through social media understand ṣe kórè ẹ pé ó dàbọ̀ bye for now. ọkọ mi Àdìsá olówó orí mi ga ọ ṣé nítorí mo kọ̀ láti step down fún ó ṣe ń bínú ni àbí nítorí pé wọ́n disqualify but even at that ṣe bí yẹ kó support mi ni tí mo bá wọlé ń sìn báyìí ṣe bí fún àǹfààní àwa méjèèjì ni. Ó máa wá sú mi o. Ọkọ mi Àdìsá, kí ló ṣe é tó sùn? Kí ni mo ṣe fún ẹ? O kàn change sí mi all of a sudden. What have I done wrong? Lẹ́nu ẹ̀ ìwọ fúnra ẹ mọ nǹkan tó ṣe ó mọ nǹkan tó ṣe ṣùgbọ́n ojú ọláàfẹ́ tí kò bá ń ṣe ọláàfẹ́ tí mo ní sí ẹni I know what to do but má worry. Igi ló dé ta ni. Ẹni yóò jẹ́ ìyá ìjọba. Ṣé wà wá? Ìkẹ̀kùn lé mi máa ìlú ṣe ló gbọ́n. Ṣé wà ókè? Ṣé mi wà ókè? Èmi àbíwọ̀. Ìwé ní ti. Mo wá ogun sí wọn tó ṣe mí. Àṣẹ ẹ̀yìn ṣáà tẹ́yìn bá ti wà ókè, mi ti wà ókè. Àìdégídé ń ṣe ẹ̀ so wọ́n ètò wà restless. Tí kò sí nǹkan tó ṣe mí but ẹ má bínú ẹ̀gbọ́n mi ṣe ẹ̀ tí mo ṣe jẹ́ mi lẹ̀ láàárọ̀. Orí mi ń bẹ̀rẹ̀. No as in mi bíi pé ẹ kò lè ṣe mistakenly ṣí fóònù yín kẹ wo nǹkan tó ń ṣẹlẹ̀ ńbẹ̀. Àìdí. Ìwọ náà gbọ́ tó make sense. Mistakenly. Nínú mistake. Ẹ̀ẹ́dẹ̀ tí kò tí ì bí náà láàárọ̀ ẹ̀. Nǹkan ṣe ẹ. Àìdé máa bọ̀. Ẹ̀gbọ́n wọn kún wa ókè. Àìdé kí ló ń ṣe ẹ. Kún wa ókè ẹ̀gbọ́n kò sí wọn tó ṣe mí. Nǹkan ṣe ẹ. Ẹ̀gbọ́n kò sí wọn tó ṣe mí sẹ́. Mo dẹ̀ ti wọ ẹ lẹ́ẹ̀kan. Àìdé oṣù ọ̀. Ẹ̀gbọ́n mi wà ókè kò sí wọn tó ṣe mí. Àìdé oṣù ọ̀. Ẹ̀gbọ́n igbó ti dàrú igbó ti bàjẹ́. Ìgbòdo dàrú kí báwo ni wọ́n ṣe fún mi. Bọ̀ ẹ̀gbọ́n mi irú àṣà wo ni ìyàwó yín dánwò social media yẹn? Jọ̀ọ́ má bínú ṣe ìyàwó ti àbí tèmi. Ìyàwó yín ẹ̀rẹ̀ sí ọ̀pẹ́ tí nǹkan tó ṣẹlẹ̀ ẹ̀gbọ́n. Oh God. Àní kí ló ń ṣe tó ń gbọ̀n wáyé. Ok ẹ̀gbọ́n mi mọ̀ tí mò ń sọ fún yín anígbó ti dàrú ẹ̀gbọ́n mi nǹkan tí mò ń sọ nǹkan kò ṣe mí amúkè ẹwù. Àyèdè yé gbọ̀n kí ló ń ṣe tó ń gbọ̀n. Ẹ̀gbọ́n ẹwù ẹgbẹ́ níbi ìdáyìí dáadáa gan sẹ́f ẹwù nǹkan tí mò ń sọ ẹ̀yin náà ẹwù wọn ẹwù ẹ̀gbọ́n mi nǹkan tí mò ń sọ náà. No picture ti níbẹ̀. Ẹ̀gbọ́n mi nǹkan tí mò ń sọ. Ẹ ti yà kí jẹ́ mọ́ ṣe ń gbọ́n. Ta ló ń mi láyìí. Báwo ló ṣe ṣe? Ọmọ ìwọ́n ti yá àwòrán jẹ́ ní ọgbọ́n ṣá. Báwo ló ṣe ṣe? Dani. Olórí. Lérè ṣé ò le? Ó lágbára.
Inú mi ò dùn rárá. Ṣé ọ̀rọ̀ politics ìlú yìí ti wá sú mi, ó ti dojúrú báyìí. Tẹ́ bá ń gbé lẹ́yìn ìgbà iwájú ni wọ́n ti máa gbé. Ó ní bílíìmù kan tó ṣẹlẹ̀ sí mi dálé. Ó ti disqualify mi. Ó disqualify mi. Kí ni mo ṣe? Kí ni mo ṣe? Ṣé mi ò try? Ṣé mi ò try? Gbogbo nǹkan tó request fún kọ́ ni mo ṣé gbogbo ẹ̀kọ́ ni mo mú sílẹ̀ ni? Dálé ládùúrò owó tí mo ná. Ṣé tó bá tẹ̀ fẹ́ disqualify yàn? Ṣé mi? Imagine. Èèyàn rí ní ẹ̀, kò yẹ kó disqualify èèyàn rí. Àbí? Èèyàn rí ní ẹ̀. Ọkọ mi ṣé mi ò dá ni? Ó ṣe èèyàn jù. Ṣé kó disqualify mi kí ni mo ṣe fún wọn? Anyways, mo ti made up mind mi o. Mi ò tẹ̀ ní issue kankan mo ṣe wà yìí. Bẹ́ẹ̀ni, Ọlọ́run ti ṣe. Màá lè rójú ráyè tọ́jú ọkọ mi àtàwọn ọmọ mi. Gbogbo wàhálà tó ń ṣẹlẹ̀ láàrin mi àti ẹ̀sìn, gbogbo ẹ̀ ti lọ. Ọlọ́run ti ṣe báyìí, ayọ̀ ti dé, àlàáfíà ti wọnú ilé. Ayé ti wà fún mi láti tọ́jú àtàwọn ọmọ mi, ọkọ mi. Orí bá pípín yẹn burú gan. Bẹ́ẹ̀ni, ó tọ́. Kò sí kankan ọ̀pọ̀. Orí yẹn sọ, orí yẹn. Mo tẹ̀ ti made up mind mi. Ó bẹ́ tàbẹ́ yẹn o. Ó ní point. Orí bá wọn pípín yẹn dájú gan. Bẹ́ẹ̀ni. Pẹ̀lú owó tí mo ná. Ẹni ibi ni wọ́n fọ́n bù. Tó tẹ mọ̀ wọ́n tó wà lọ́kàn mi. Mi mọ̀, àfi tó bá sọ. Ó tí mo rò ní pé pẹ̀lú gbogbo stress tá a ti pass through lẹ́ni ìjà ojoojúmọ́ gbogbo ẹ̀ ká lọ fi yẹn rest díẹ̀. Ṣosíìkì. Bóyá ká lọ sí Dubai or New Jersey ká kàn lọ rest ká ní fun ká ní nice time. Mo mọ gbogbo ìjàtajà gbogbo stress yẹn bó tiẹ̀ fi kúrò lára mi jọ ọkọ mi. Ìwà ìta kí ló rò? Èmi àti ọkọ mi kájọ kákan ní fun ká enjoy ara wa. Àwọn èèyàn rí àbúrò rí wọ́n bá ń wé èèyàn rí wọn ò ní láti rìn jìnnà. Àtinúkẹ́ ìyàwó mi lè ẹ̀kan àmọ́ èèyàn rí Àtinúkẹ́ ìyàwó Gbádébọ̀ politician yẹn. Wọ́n rí mi wọ́n rí wọ́n mi gbó dáa. Ó mọ̀ pé wọ́n do face mask àti ìgò wọn lè rí ẹ̀. Wọ́n rí ṣé ti bá débẹ̀ ṣe mi ò ní ṣe dáadáa ni. Wàá ṣe. Imagine. Ǹjọ́ náà ti pé olórin kọ́kọ́ ni ó gbórin yẹn tó ní Mr. Giwa is a trader. Báwo nìyẹn ṣe kàn mí inú mi bàjẹ́ ó sọ Mr. Giwa is a trader. Confirm ni Mr. Giwa is a trader. But bàbá wò dáadáa ó yá wèrè gan Àtinúkẹ́ lọ́rùn gbogbo tí heart tó kàn fún mi lóríṣiríṣi pattern fún mi ń sìn fún mi jọba jù ọbẹ̀ ẹ̀kọ́ tó ń ṣe yìí ni àbí wọ́n ló kọ́ fún rẹ̀ torí àwọn oní tíátà mọ̀ kan máa ń ṣe ẹ̀kọ́ tó ń ṣe mo ò rí rí láyé mi. Mi ò yá wèrè. Mi yá wèrè. Ìwọ. Ọkọ mi mi ìyá wèrè kí ló pọ̀ sẹ́yìn. Ìwọ ọmọ ẹ̀ ò yé mi. Ẹgbà Tinúkẹ́ ìwọ tí mo train tí mo fi gbogbo nǹkan hàn ẹ́ bí mo ṣe máa ṣe bọ́ ìwọ ẹgbọ́n ti wá ó ti bad ó ti yọ kò tún wá ṣe bad ó tún wá ti ugly kí ni mo tún lè lò fún ẹ náà ó ti yá wèrè gbogbo tí mo train ẹ tí jọ má bínú gbogbo nude picture ẹ gbogbo tọrùn ẹ pa tí mò ń wò láì jọba báwo ló ṣe yọ ta ló bẹ yọ. Ta ló bẹ yọ. Mi mọ kọkọ nude. Sórí tí bá gbá etí ẹ ó mọ bọ́wọ́ sí mi ò dá tí bá fi gbá etí ẹ wàá disappear àwọn inú tọ́ílẹ̀tì. Orí ẹyin ni. I can explain. Fún dání. Lọ explain fáwọn èèyàn ẹ ìwọ orí mo ṣe rí àti tó lọ ṣe. Ìwọ Tinúkẹ́ anyway ó mọ nǹkan ṣé mo ti sọ fún ẹ mo ní ìdí tí ọmọ fi mọ̀ pé ó bá ọmọ ní àyàyà ìdí tí ọmọ fi mọ̀ pé ìdí bàbá òun lòun ti bá nǹkan ó máa mọ̀ ṣé ní kó tí mọ̀ báyìí wàá mọ̀ lára ara ẹ a sọ fún ẹ wàá ríran wò ó wá mọ̀ ètò sórí èyí tó máa dùn jù tó máa bí ẹ jù ni pé sórí bí ṣe ń bọ́ ta yẹn tí mò ń lọ yìí mo bẹ́ẹ̀ ni o jẹ́ tí wàá má tún gọ rẹ̀ tí mo kí nígbà tó máa wá bí òun nǹkan kan wá ẹ pé o lẹ́rù o bó ṣe wà yìí náà bí ṣe ń wù ẹ̀yìn náà tí bá máa padà dé wo àwọn tó bí ẹ. I can explain. I can explain. lẹ́yìn explain báwọn èèyàn ẹ ikú apá ìwọ àbáláàrú ẹ màá fi wọn pé àyàyà ni ọmọ bọ́ mú ìdí bàbá ni ọmọ bá nǹkan wàá rí yàtọ̀ jẹ́ndé kí n bá inú ilé yìí ìwọ ló sì jàdìjà wá ọmọ rẹ kó sì lọ ọmọ kọ́ ní burúkú sọ̀rọ̀. Bíbá mi. Mo lóòsùn ní gbogbo ọ̀rọ̀ greediness of TV.
mo dáhùn pẹ̀lú gbogbo owó tí mo ná ọkọ mi. àti sẹ́mi náà mi kọ́kọ́ máa kó sí mo dára mo jẹ́ tán. Ìrírí làgbà. Next on Ìrírí làgbà. Àdúgbò náà ni mo wà mi ò lọ jìnnà àwọn kọ́tọ́mà kan máa nǹkan báyìí òun ni mo sá fún. gbogbo iṣẹ́ tá à ń wá yìí iṣẹ́ tá a máa office work wọ́n lè dá dúró at any time. ṣòro ètò kọ́ yẹn òun gan oníṣẹ́ tiẹ̀ ìyẹn la lè invest sí you can become big tomorrow I be my big girl. bó ṣe ń kọ́ yín lọ o ẹlòmíì nínú yẹn ló bá hàn bí òun bá jẹ́ ọmọ ọkọ tó ọdún fẹ́ proof fún mi pé kíní kan kó mọ̀ wo bí dáadáa. ó dàn ayé ti ń ṣe ọ́ o mọ̀ what is doing you o gbogbo yẹn ti rìn o pé mi ìdákẹ́ lórí ọ̀rọ̀ ẹ̀ ayé ti ń ṣe ọ́ o tí n bá lè mẹ́nu kó mi ọ̀rọ̀ ẹ̀ báyìí if I get out my mouth from you it's going to be a concussion. Sorry for yourself. Ìrírí òǹdójú bá rí òǹdójú bá rí ló ń jẹ́ ọ̀rọ̀. Mọ̀jú orí kíni ń tó dájọ́ ẹ̀rọ ìrírí làgbà. Òǹdójú mi dìrí ló dẹ́ ń gbé mo ti dàgbà. Tí n bá kọ́ lẹ̀ bá wọ̀ wàgọ́ wàgẹ́gọ́ wàgọ́ gbọ́gẹ́gọ́ lò.